Oh, 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 oh my God. Ẹ̀sọ́ fẹ́ ni tó ń lọ bẹ̀ mú. Kó ṣọ́ra fi gé nǹkan. Ọ̀bẹ gé ni lọ́wọ́. Asọ̀fẹ́ nu ọ̀bẹ ṣe ohun tí ó ṣe náà. Ilerioluwa kì í yẹ̀ o. Òbí ẹ má ṣe kọ́ mọ́lẹ̀ o. Nígbà tó bá ṣàṣìṣe. Ẹ̀wọ̀ ọmọlá. Labalábá fúnra jẹ́jẹ́ kò mọ̀ pàṣọ ń máa kọ́ kíá. Ẹ̀dẹ́kun kàrọ̀ lójúlẹ̀ o. Ká tó ṣohun gbogbo. Ká má bàa lè jẹ̀bi nínú wa. Yé màá ní àkùṣàyé wa. Ṣàlẹ̀ ní kádàrá láṣìyàn. Ẹ wá wọ ọmọ láti ra ẹ̀ka yẹ. Ẹ̀yìn màmá ká ọ́. Ẹni àtànù lẹ́ni o. Olè já tó náà ẹni kọ́dọ̀lá. I want to ask you something. Do you know why I so much love you? Yes, Daddy. Ṣé bí torí pé mi nìkan lè bí? Torí wípé ìwọ nìkan ni mo bí. Yes, of course. But tó bá bí ẹni tàí pé kò tún expatiate mọ́ pé kí ni tó tún tẹ̀lé tí dáàdi ẹ fi fẹ́ràn ẹ̀ tó bẹ́ẹ̀. Ìjọ lè sọ? I don't know anything else. Yes, I think you're right. Torí wípé ìwọ nìkan ni mo bí. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní kàkà kí n bí ẹgbàá ọ̀bùn kí n kúkú bí ọ̀kan ṣoṣo tí ó yẹ mí. You make me proud always. Thank you, Daddy. Gbogbo ohun tí o máa ń ṣe láyé yìí, ohun tí inú Ọlọ́run dùn sí, òun ló máa ń ṣe. Nítorí pé nǹkan tí inú òbí bá ti dùn sí, inú Ọlọ́run dùn sí. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé o rí rẹ nírí pé ìwọ nìkan ni mo bí. O rí rẹ nírí ọmọ olówó, unlike àwọn èèyàn kan tó bá ti ríra wọn nírí ọmọ olówó, ayọ̀káyọ̀ ló máa ń yọ̀. Ìwà ìbàjẹ́ máa ń kún ọwọ́ wọn tó bá ní kínódé wọn ní olówó ní popsi àwọn. Because there was a day one of my friends, ọ̀rẹ́ mi kan, mo ń sọ fún, mo ní Ilerioluwa ọmọ mi yẹn o, mo ní virgin ni. Ó ní no, ó ní kò possible. Mo ní kí ló dé? Ó ní ọmọ tó wà ní university, mọ́sọ̀ tó wà ní final year. Mo ní well, mo ní bó ṣe sọ yẹn lèmi náà rò. Mo ní of course èmi náà rò pé irú ọmọ bẹ́ẹ̀ tún yìí lè kú níbi tí àbá ilé ayé dé. Àmọ́ mo wá sense wípé tí mo bá drag ẹ̀ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ẹ̀, kó má ṣe pé ibi tí mo ti fẹ́ fẹ́nu kó bára mi. Àmọ́ oríṣiríṣi ọ̀rẹ́ ló wà. Kó má de ohun tí wọ́n máa target ọmọ mi. Àbí kó má de ohun tí ó máa rán èèyàn sọmọ mi tó fi máa lọ da brain ẹ̀rù. Mo yá dákẹ́ mo gbà pẹ̀lú ẹ̀. Sorry, each and every time tí mo bá rántí wípé virgin ni inú mi máa ń dùn. And I want to promise you something. Sorry, tí o bá lè bá mi keep virginity ẹ̀ títí dìgbà tó fi máa finish, mo promise ẹ pé you will be the CEO of my company. Oh, thank you, Daddy. Oh, yes, my daughter. But Daddy, Clay, they should really work concerned about my engagement. Oh, yes, mo expect a question yẹn látọ̀dọ̀ ẹ̀ nítorí o rí pé máa ń tẹnu mọ́ all the time ibi kò máa keep ẹ̀. Kò sí ohun méjì tó mú mi tẹnu mọ́, kò ju wípé nígbà tí máa pàdé mọ́mí ẹ̀ tó bí ẹ fún mi, Àníkẹ́ Adé, ọmọ Láyégbadé mọ̀lá ò pé òkè mẹ̀sí àgbò. Èèyàn ò ní jẹ́ mẹ̀sí àgbò kó má lágbò nílé, ọ̀run ẹ̀rẹ́ o. Mo bá
tòun tí bó ṣe wà láti ilẹ̀ tẹ́nìkan kò fọwọ́ kan ni. Eléyìí ló wá múnú mi dùn wípé like mother like daughter wípé èèyàn bíi màmá ẹ ni ẹ́ wàá rí i pé nígbà tí màmá ẹ wà láyé ìfẹ́ tí àwa méjèèjì ní síra wa ò lábàwọ́n ṣùgbọ́n kòkòrò jẹ́ ń gbádùn obì tó gbó ikú sáré máa yà mí lọ ó gbà lọ́wọ́ mi but mo ń sọ fún gbogbo ìgbà òun wà nípò òtítọ́ wípé tó bá ṣe pé lóòótọ́ wọn ń náya lọ́rùn mo fẹ́ kí ìyá ẹ̀ kó dúró dè mí òun ni màá tún fẹ́ ìyàwó ni màmá ni ọmọ ni ẹ̀gbọ́n ni àbúrò ni she's everything to me and that is why I keep on saying it. That is the reason the machine make Kuma keep virginity. Are you okay now? Yes, Daddy. But they understand. Thanks. Can you do it for me? Why not? I trust you. You want to cheer tea? Told you are at the level. You may not believe me. Uma manage are to them. Thank the Lord. Go to bed. Yes, ladies and gentlemen, I extend a warm welcome to you all at this 10th annual general meeting of our company. Pàtàkì jùlọ, let me use this medium to say a very big thank you to you all fún akitiyan yín lórí iléeṣẹ́ yìí nítorí pé èrò tí ọ̀pọ̀lọpọ̀ yín ní pé kí iléeṣẹ́ má dàwó. Mọ́sọ̀ fún new development tí ó tún wá lọ́rọ̀ iléeṣẹ́ yìí tí a rí pé income wa ó tún ti times 3 ohun tí a ti máa ń rí tẹ́lẹ̀. And of course ní táwa náà rí pẹ̀lú tí wọ́n tún wá rí both home and abroad wípé company wa òun ni number 1. Wow. Therefore wọ́n ní yìnyín kẹ́ni ṣe mí mo fi àsìkò yìí ṣàdúrà fún yín wípé ilé àtọ̀nà tí yín náà kò ní dàrú. Yes. Chairman, we are running a blue chip company and our goal is to become the greatest company in Africa. Ìdí nìyẹn tí gbogbo wa ta fi ń ṣa ipá wa láti jẹ́ kí company yìí kó débi tí a fẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín Yorùbá tó ṣe bí òwe sà tó sọ wípé kò dáa kéèyàn máa bá ibi téèyàn bá ti ń jẹ sà. And as a matter of fact, sir, we are all ready to break our backs for the growth of this company. Yes, kó tó di pé à ń bá ìpàdé lọ àbí bóyá a máa mú pàdé wá sí òpin. Mo náyọ̀ láti sáré sọ nǹkan kan fún yín. Mo mọ̀ wípé gbogbo wa náà la máa wo ẹni tó jókòó ní ẹ̀gbẹ́ mi bíi strange face nítorí àti ìrì kó bá wa jókòó irú ìjókòó ìrì. A lè rí díẹ̀ nínú wa nílé iṣẹ́ ìtòtìmọ̀ àmọ́ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tí ì lè dámọ̀. Àwọn tó lè dámọ̀ dáadáa ojú àwọn tó bá ti pẹ́ nílé iṣẹ́ yìí lọ. And of course, that is Ilerioluwa, my only daughter. Wow. Yes. Láì bòpò lọlé olóró, ṣe mọ̀ pé àwọn àgbà pọ̀ wọ́n níbi iná bá kó àfẹ̀rọ̀gbọ̀jú. Wọ́n dẹ̀ ní òrìṣà tí èèyàn ń ṣe téèyàn ń lé ọmọdé kúrò, òrìṣà náà ní pẹ́ parun. Bẹ́ẹ̀ ṣe ń wo yìí, bizard mi lórí ìdí. Ó dẹ̀ ti serve tán ni mo ṣe dí mi fit wípé láti ìsìn lọ kí n wá announce fún yín officially wípé she is now the CEO of Fashion Group of Company. Mo lérò pé at this junction ìfọwọ́sowọ́pọ̀ yín ni mo need pẹ̀lú ẹ̀ nítorí pé igi kan kò lè dágbó ṣe òṣùṣù ọwọ́
òun ló máa múyàn dórí. Ilerioluwa, you have something to say? Firstly, I would like to say a big thank you to my daddy. I love you so much, daddy. Love you too, my daughter. Ladies and gentlemen, níwọ̀n ìgbà tí chairman company ìyẹn daddy mi ti appoint mi gẹ́gẹ́ bí CEO, mo ṣetán láti accept challenge. And I promise to provide stable and well-directed leadership for this company. Ṣùgbọ́n mi ò lè dá ṣe. I need your support. Yes. Ilerioluwa, before we go, mo ní question kan péré tí mo fẹ́ béèrè lọ́wọ́. Ṣé òótọ́ ni wípé o ti lóyún? Lẹ́ẹ̀kan sí, doctor no confirm fún mi pé o lóyún. Mo dẹ̀ fẹ́ kó prove doctor wrong pípẹ́ rọ ni wọ́n pa mọ́ ẹ. O lóyún àbò o lóyún? Oh, good God. All right, let's go. Yeah, yeah. Atawaka, what did daddy say? Say, she be na person wey even hear person. Na him go reply. Your papa no even open door. Talk less of talking to me. I'm finished. No, they talk like that. I beg. I no like am. Wetin happen? Pikin no fit bad rich make him parents use am as a sacrifice to lion to chop. Wetin dey do you? Hey, ìwọ, má dá sí ohun tí ó kàn ẹ́ o. Ohun tí ó kàn lè ló dá sí. Ọmọ wo ni òní burúkú fi fẹ́ kún pàjẹ́? Ọmọ tá bá ń ṣe ọmọ má pa mí má pa mí. Tó bá yá ọmọ má parẹ́. Tó bá nù fẹ́ lọ sọ́dọ̀ ẹkùn ti padà ní ó má lọ. Ta ló dá dúró? Èkó dá màlúù dúró ẹranko ń tijú Ẹlẹ́dùmarè ni. Ẹjẹ́ ò lọ kẹ́kùn pàjẹ́ dànù. And you, Ilerioluwa, èmi kọ́ ló disappoint. Ó disappoint ara ẹ̀. Ó disappoint gbogbo mọ̀lẹ́bí. Kì í ṣe mí o. Kí ló ń wá tó rí? Ojú kòkòrò. Àtẹnujẹ. Ìwọ tó ṣe pé láti gbà tí ìyá ẹ̀ ti ṣaláìsí. Òòjọ́ ọmọ ọwọ́ lọ prop mi ẹ́. O mọ tó ń ṣe láyé. Mo lè rọ ẹ́, mo lè pa ẹ́, mo lè dí ẹ̀mí, mo lè dí ẹ̀jẹ̀. I'm sorry. Kò sí ohun tí mi ò lè ṣe fún ẹ. Mi ò wá ṣe yẹn, mo wá ń rí ẹ. Mò ń rí ẹ títí tó fi dàgbà. Mo rán ẹ lọ léèwé, mo fowó tọ́ ẹ. Ó wá lọ ń ṣojú kòkòrò, ó lọ lóyún. Ó lọ lóyún. Wàá gbé oyún náà, wàá gbé kúrò léyìí. Wàá gbé lọ bẹ́ẹ̀ ni tó ní fún. You know say person pikin na him be. What concern you about this matter? Èké ìbídùn tó ń kégún kú àtijọ́. Níbo lára ayé gbé máa rán ọ̀run rí ṣàlàyé ẹnu ẹ? Ṣé ò wá nú ẹbí wa ni? Àbò wà nú family àbí torí kò tí ń bá mi gbé? Hey, shut up! I'm sorry, Dad. Hey, don't tell me sorry. Má ever sọ fún mi pé o sorry, ó gbọ́? Ṣorí n tó lè help ẹ nínú situation tá a wà yìí. Òun ní pé bí mo ṣe wà yìí, kò páàkì gbogbo ẹrù ẹ kó jáde. She came me. Why are you doing this to me? Kí ni mo ṣe fún ẹ? Yemi, how many times mo fẹ́ sọ fún ẹ pé o ṣe mí? You are nice and caring enough. I saw why you quitting our relationship. Ó ti sú mi ni. Ó ti sú ẹ. Yes. Wo ó ti pẹ́ tájà mi ti ń jẹgun. Àsìkò ti tó fún mi láti jẹun. I'm sick and tired of this relationship. Mi ò ṣe mọ́. Irú ọ̀rọ̀ rírùn wo lẹ ń sọ lẹ́nu ẹ̀?
ẹni tó bá kọrin tí ò dùn òun náà máa fi etí ara ẹ̀ gbọ́. You're saying rubbish just lẹ́ ń sọ lẹ́nu o ẹni òdì ń jẹ́ ọmọ jáde kúrò nínú ilé all in the name of unwanted pregnancy. Sir, why? Listen, kí ló dé tó ń sọ̀rọ̀ sí mi báyìí ná? After all, èmi àti òun ṣe léṣe ara wa. O dẹ̀ tẹ́tí kò gbọ́ tèmi ná. Èmi kọ́ ni mo lè jáde náà. So who chased her away? Who chased her away? No, ẹ sọ fún mi ta ló lè jáde. Look, this girl, she's the only daughter of my only sister. Sir, my sister died in your care. Heaven didn't fall. With all due respect, sir. Tí ẹ bá kọ̀, tí ẹ ò bá wá ìlérí bọ́ta níbi tẹ́ fi pamọ́ sí. Tí ẹ bá kọ̀, tí ẹ ò bá wá ìlérí jáde níbi tẹ́ fi pamọ́ sí. Sir. Ìjọ realize pé ọkọ sister ẹ̀. Obama bínú àbíjù bàbá ọmọ. Ó bá ṣe ìwádìí fún gbogbo dájúdájú kó má bá ta ọmọ tó máa yó. Alábà fúnra jẹ́jẹ́ kó mọ pàṣọ òun máa kọ́ kíá. Ẹ̀dẹ́kùn kàrọ̀ lójúlẹ̀ o. Ká tó ṣohun gbọ́ngbọ́n ká má bàa lè jẹ̀bi nínú ayé màá ní àkùṣàyé wá ṣàlẹ̀ ní kádàrá láṣìyàn. Kí ló ṣe é tó wá bójú jẹ́ báyìí? Ṣé o ṣe pé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ọkàn ẹ̀ fún bébì ó ti tilẹ̀kùn ọpọlọ ipa báyìí? Wo ọ̀rẹ́, má má dá Yẹmí lóhùn, kò mọ̀ wípé kò sí ìfẹ́ mọ́. Ifá ló kù. Ifá gidigidi. Ọ̀rọ̀ obìnrin àtọkùnrin rẹ̀ ni ó dàbí ọsàn ni tó máa ti mọ dúdú náà ẹ̀ tán wọ́n á sọ ipò ẹnu àbí kò yẹ. Sherry, mi ò lè blame ẹ̀yin méjèèjì. Yeah. Sori wọ̀, tí n bá ní kí n ká ẹ girlfriends tó ní, mi ò lè ká tán. And the same thing goes to you. Yeah. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ló máa ń rí? Àdánwò indeed. Yeah. Ṣé o rí ọ̀rọ̀ ọ̀fẹ́ tó ń sọ yẹn tó bá dánwò tó try ẹ̀ tí ò bá ti work out wá dé fún ìwé ara ẹ̀ kó ṣe do or die now. Tí ẹ gbọ́ná Yẹmí, ìgbà olúwa di Romeo tó fẹ́ kó sọ̀rọ̀ Juliet. Àbí kò ń ṣe Yẹmí ta mọ̀ tẹ́lẹ̀ ni. And besides, ṣọ́rọ̀ ọ̀gá ẹ̀ Ṣìkẹ́mi, ṣọ́ wá wọ́ọ̀tì nǹkan tó lè jẹ́ kí ìbànújẹ́ kó máa ṣàn sínú life. What you guys are saying is making my hair burn. Yeah. I just feel like cutting that small with a knife right now. You know what? Tẹ́ bá mọ̀ wípé ẹ lè bá mi solve problem mi. Tẹ́ bá mọ̀ wípé nǹkan tí mo gbé wá síwájú yín ẹ lè bá mi gba girlfriend mi padà. Ẹ má wò, just leave me alone. Jẹ́ kí n kankan yẹ. Yẹmí, jẹ́ kí n kankan yẹ. Sórí ibi tá a bọ̀ rẹ̀ wá dẹ́nsìn, a gbọ́dọ̀ rí gbẹ́lẹ́sẹ̀ ká pè ní nǹkan mẹ́rin. Ẹ̀sọ̀ fẹ́ ni tó ń lọ fẹ́ mú. Ó ṣọ́ra fi gé nǹkan. Ọ̀bẹ gẹ́ ni lọ́wọ́. Asọ̀fẹ́nu ọ̀bẹ ṣeun tí ó ṣe náà. Ilerioluwa kì í yẹ̀ o. Òbí ẹ má ṣe kọ́ mọ́lẹ̀ o. Mọ́lẹ̀ o. Nígbà tó bá ṣàṣìṣe. Nígbà tó bá ṣàṣìṣe wọ́n mọ́ lára. A ò ní jẹ̀bi pàǹwáyé o. Ẹ̀wọ̀n mọ́ láti ń rárẹ̀. Láìláì wífẹ́ nìkan. Ẹkún ojoojúmọ́ ṣáṣá. Ìdààmú ìgbà gbogbo ṣáṣá. Ẹ dákun ọ̀bẹ o. Ẹ jẹ́ ká fẹ́ yé kọ́mọ́. Pẹ̀lẹ́ kúṣẹ́, bó ló tún lọ? Mo lọ pọn omi tó kù, ojú mi ò tí ì kù. Kọ́ṣínà tó wà yìí ò ní ìlànà láti ṣe wàhálà tó má ti dọ̀là wà pọ́n ètò kùsùn tó gbọ́. Ẹ̀sọ̀ fẹ́ ni tó ń lọ fẹ́ mú. Ẹ̀sọ̀ fẹ́ ni tó ṣọ́ra fi Ìlú gé àmì ṣe pẹ̀lẹ́. ọ̀bẹ gẹ́ ni lọ́wọ́. Ọ̀bẹ gẹ́ ni lọ́wọ́. Ọ̀bẹ ṣeun tí ó ṣe náà. Ọ̀ṣẹ̀un tí ó ṣe Ilerioluwa kì í yẹ̀. Ẹ ṣe kí á bẹ̀ yẹn, báwo ni ọ̀bẹ jẹ́ wúlò báyìí o? Má ṣe kọ́ mọ́lẹ̀ ṣàṣìṣe. Nígbà tó bá ṣàṣìṣe wọ̀ nígbà tó bá ṣàṣìṣe. Ọ̀rọ̀ ìwádìí sáà. Yes, darling. Ẹ káàsán. Báwo lè wáyé? Mo ń bọ̀, yẹ lọ bẹ̀rẹ̀.
bá wọnú aṣọ yẹn parí lẹ́nu kan bẹ́ẹ̀ aṣọ náà ló wà bẹ́ẹ̀ wọ́n ló nìyẹn tó ti gbọ́. Ege ìṣègùn àǹtí Adékẹ́mi kọ́. Owó yẹ́ bá yìí sùn lọ́wọ́ èmi gan bí mo ṣe wà yóò rẹ̀ mí gan torí aṣẹ́fàájú mọ́jú kẹlẹ́ lẹ́nu. Ẹ bá mi kún wọn tó bá ti jí. àjíṣẹ́ bá mi fà wáṣọ yẹn dáadáa jẹ́ kọ́ mọ́ ọ̀rọ̀. ìwádìí sálùmí òun sálù ńlọmọ ẹgbẹ́ náà sálù náà kẹrẹ dédé ọ̀rọ̀ yìí wọ́n ní sálùmí sálù ọ̀ nífa ayé wa jẹ̀bi ni ohun tó máa rọ̀ mọ́ ló máa pọ̀ ká máa wọ̀ yẹ bọ̀ ó sọ lọ́gbọ́n kọ́ ó di gbẹ̀yìn ọ́. Ìlérí ibi báyìí ló wà ṣé kò sí. Àǹtí Ìbídùn tí gbòǹgbò igi bá ń jẹrà ó di dandan kó ṣekú pa ẹ̀ka igi. Ọmọ ọ̀dọ̀ wa lọ́dọ̀ dádì ló wá síbí báyìí lẹ́nu ó dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí dádì. Dádì ti dìdàkudà and it's all my fault. Ìlérí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àkọsílẹ̀ máa ń di ẹrù ẹ̀bi léèyàn lórí and whether we like it or not àkọsílẹ̀ ti dúró kò dé ní tàsé láíláí. Wo tí àkọsílẹ̀ bá ju idà lùyàn ọ̀nà méjì lèèyàn máa ń gbà mú ìzẹ́ kó mú lórí tàbí kó mú nídìí. Ẹni tó bá wà mú lórí irun wọn ni wọ́n máa ń pè ní adùnṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí. Ṣùgbọ́n ẹni tó bá mú nídìí irun wọn ló máa ń bẹ lọ́wọ́ o wọ́n máa sọ pé àwọn ṣe ayé wà. Kò wá sí bí òṣùpá ṣe lè pòórá tó bá pẹ́ títí ó máa padà tàn sí sánmọ̀ náà ni. Má wàá sọ̀rọ̀ ìtinú má wàá sọ̀rọ̀ ẹ̀dí ẹni tó ṣe ayé wà o má rí rẹ̀ bí ẹni tó ṣe ayé wà rárá àti rárá. Àǹtí Ìbídùn, where do I start from now? You can start by telling me the truth. Sọ fún mi, ta ló fún ẹ lóyún? Ọlọ́wà yẹ ká kú báyìí. Èmi bá ti pé 150 kí n máa lọ. Ó fẹ́ ju sáyé mi. Èmi lẹ́nà kí ló dé? Bọ́ sọ́dọ̀ àwọn Ta ni ẹ̀dẹ̀ wọlé? Kí ló wá dé? Kí ló ṣẹlẹ̀? Ṣọmọ yìí tún ní tìrì mọ́ta ni. Ká. Ó tún ní ìkọlù. Iye wa o. Gbogbo ìṣìdádó pẹpẹpẹpẹ wèrè tó wú ọ́. A kò sí ìbá mi ilé owó lórí burúkú. Ṣàánú ẹ̀ bóyá condition tó wà ní. Ló fà kọ́. Ọmọ kò easy. Rárá. Sí rárá ni. Mo ti kó àwọn aṣọ tí mo fò sínú cupboard mo ti kó àwọn tó dọ̀tí sínú basket. Ok. Ìlérí o. Ṣọ́ra àwọn aṣọ tó wà ń bẹ̀ yẹn. Kò ń ṣaṣọ tó dọ̀tí o. Ìwọ la fẹ́ fún. Ẹ ṣé gan. Ẹ wá. Ìlérí wá ọ̀rọ̀ wà. Ìlérí àbí kí ló ń porúkọ ẹ̀? Kí ló dé? Láì ṣe lọ́mà, àfi kó wá síbí báyìí, kó wá palẹ̀ mú aṣọ. Àfi kó wá gbóúnjẹ àjẹkù. In fact, tí n bá rí ẹ, ìgbà mi wá dàbí ẹran tó ń yàgbẹ́ yín. Ìgbà mi kò dàbí ẹdìyẹ tó kó sínú gọ́tà tójò ti pa. Tí bá wá jí rí ẹ láàárọ̀ báyìí, àyà mi á ṣe wò ó, ṣe ló máa ń jọ grandma mi. Kí grandma mi tó kú gan, ó fine jù ẹ lọ. Ìlérí kí ló dé ṣé wọ́n ló máa kọ́kọ́ lóyún ni láì ṣe pé o lárùn. Wo ṣorí téèyàn ò bá rẹ ní bálà àti la máa ń difficult fún gan ni o a ṣe kò ní bá. Ok ìwọ náà wo ọmọ
wo eléyìí ò wọ̀n ó yá wo èmi náà kó pọ̀ kò jù báyìí lọ kò dẹ̀ ta dín wá mú rẹ̀ wá dára nù bí ìyá 99 kí ló ṣe ẹ́ àti pé àwọn tó máa ń sọ̀yàn lórúkọ yìí gan-an wọ́n máa ń fọ́ ni ìlérí kí ló sọ ẹ́ gangan ṣé ìlérí ìyá ni àbí ìlérí owó ó dẹ̀ mú kádàrá ẹ̀ kó tún kọ́ tó bá kọ́ ìṣó make sense wàá mú báyìí wàá mú rẹ̀ sọ wàá parẹ́ wàá tún nǹkan ẹ̀ kọ́ tá ní wèrè ìgbésí ayé táwa ń gbé yìí òun ló ń pè ní kò káyé ṣó ń gbọ́ Yorùbá mi àdá kò já rẹ̀ pápápápápápá kò dúró gidi kò jọmọ kò jọyàn. àǹtí Fadékè kò ń ṣe pé ọ̀la àwọn èmi náà àmọ́ ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ ló ń dìbò èmi náà ti ń plan bí mo ṣe máa dá dúró ó ní àjọ kan tí mò ń dá tí bá ti gbà máa gba ṣọ́ọ̀bù má dé máa tajà. ṣé mo kó tún bọ̀rọ̀ jẹ ṣá ìlérí. ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ara ẹ̀ ìwọ fẹ́ gba ṣọ́ọ̀bù olórí burúkú ogan ló fẹ́ gbà ìwọ gan fúnra rẹ̀ báyìí ó ti tó ṣọ́ọ̀bù láyé ọ̀tọ̀ wo bí báyìí wàá fi nǹkan tó ní kó fi wá nǹkan tó ń wá ni ó wá ń sọ̀rọ̀ ṣọ́ọ̀bù ó jẹ́ tètè jára ẹ kó fúnra ẹ brain torí wọ́n bẹ́ẹ̀ sọ́nsìn òun sọ̀rọ̀ ó fẹ́ gba ṣọ́ọ̀bù orí burúkú ṣọ́ọ̀bù god ọmọ yìí gan kí ló máa ń ṣe ẹ gan náà. ok tó bá jẹ́ pé oyún tó ní òun ló ń ṣe ẹ́ bákan ṣòro ọlọ́run tó ń wò lókè yìí tó bá rẹ́dí àti ṣòro fẹ́ dà in fact tó lórí ẹ bá dé kò ní rí kùn ẹ kó tó yìí kò ní wò rárá àdàgbà tí kùn ẹ fúláàtì ní pẹ́ẹ́ ìyẹn tó lórí ẹ bá dé ọlọ́run ṣí ṣọ́ọ̀pù fún ẹ olóhùn wọ ọ́fíìsì kà ní gẹ́gẹ́ kò ń ṣe ṣọ́ọ̀bù ẹnu ẹ ló wà yẹn ìlérí ìyà. àìmọye àwọn tó ti ẹ̀ ń fọ́ lóyún oyún ò ń ṣe big deal nàgbà tó ń ṣe pé o síìkì o láìsàn náà ọmọ ló ní sínú so kí wàá ní big deal wọ́n á fẹ́ ẹ mọ̀nà ká ẹ̀. wọ́n fẹ́ gba ṣọ́ọ̀bù mi ì rí irú ẹ̀ ló tún pòwe èso wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ibi tó ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wà kò ní dáa fún un èso kàrìtìkàrìtì lálá. àbí o iṣẹ́ díẹ̀ owó báyìí owó kọ̀ńténà. ó mà dá ọ ẹ̀sọ́ fẹ́ ni tó ń lọ bẹ̀ mú ó ṣọ́ra fi gé nǹkan ọ̀bẹ gé ní lọ́wọ́ asọ̀fẹ́nu ọ̀bẹ ṣe ohun tí ó ṣe náà Ilerioluwa kì í yẹ o bí ẹ má ṣe kọ́ mọ́lẹ̀ o nígbà tó bá ṣàṣìṣe ẹ̀wọ̀n ọmọlá. Labalábá fúnra jẹ́jẹ́ kò mọ̀ pàṣọ fún makọ́gíyà ẹ̀ẹ́dẹ́kùn karùn-ún lójúlẹ̀ o ká tó ṣohun gbogbo ká má bàa lè jẹ̀bi nínú wa yé màá ní àkùṣàyé wa ṣàlẹ̀ ní kádàrá láṣìíràn ẹ wá wọ ọmọ láti ra ẹ̀ka yẹ ẹ̀yìn màmá ká ọ ẹni àtànù lẹ́ni o ò lè já tọ̀nà ẹni bọ́dọ̀lá ọ ga ọ ẹ̀sọ́ fẹ́ ni tó ń lọ bẹ̀ mú ó ṣọ́ra fi gé nǹkan ọ̀bẹ gé ní lọ́wọ́ asọ̀fẹ́nu ọ̀bẹ ṣe ohun tí ó ṣe náà Ilerioluwa kì í yẹ o bí ẹ má ṣe kọ́ mọ́lẹ̀ o mọ́lẹ̀ nígbà tó bá ṣàṣìṣe wọ́n mọ́lá a ò ní jẹ̀bi pàǹwáyé o ẹ̀wọ̀n mọ́lá ti ń rárẹ̀. àǹtí Bídú ẹ ṣe gan-an mi ì mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo assistance tẹ fún mi mo ṣẹ̀ṣẹ̀ gbà nísìnyí ni pé adùnmọ̀ bí òkan tánú àfẹ́ tọ́nà bá rún sí ọ̀nìkan ló ṣì ń lórí tí gbogbo orí mi bá jẹ àwọn kò tó láti dúpẹ́ lọ́wọ́ yín. àbá nígbà tí mi ò kì í ṣe ọlọ́run ló yẹ ká fi gbogbo ọpẹ́ fún ọlọ́run lọ́pẹ́ tọ́ sí òun ló yẹ tí ò jẹ́ kí n fojú sunkún ẹ tí ò jẹ́ káwọn èèyàn sọ mí lẹ́nu wípé mo gbàyàn tí mi ò mọ̀ rí sínú ilé ọlọ́run ló yẹ ká fọpẹ́ fún ọjọ́ ó ní ká máa yan ó. àǹtí Bídú ẹ̀yin gan lẹ kú oríire wàhálà ẹ̀yin gan lẹ bímọ fúnra yín. ẹ ṣe gan-an tí inú adé lágbára ọlọ́run. àmín o àmín. Ìlérí báwo de wà lára ẹ̀ ń sìn ṣó wà ókè. mo wà ókè rẹ̀ yín pé mo ti di 16. ẹ wo ẹjẹ má bínú gbogbo ìkọkànú ẹ jẹ́ kí n sáré yọjú sí mò ń bọ̀. All right. àǹtí Bídú ẹ ṣe gan-an. Ìlérí báwo de wà lára ẹ̀ ń sìn ṣó wà ókè. mo wà ókè rẹ̀ yín pé mo ti di 16. mo wà ókè rẹ̀ yín pé mo ti di 16. All right.
Ìlérí. Ṣé o dẹ̀ rí lọ́nà ti sọ ẹ́ ní ayọ̀ àtàlàáfíà yìí? Ó jẹ́ ká dúpẹ́ ni. Àmọ́ wá kù sọ́wọ́ ọ̀wọ́ náà láti fi gbogbo bó ṣe ń lọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó kó ara jọ. Ṣó ti gbọ́? Ọmọdé ara ẹ̀ ni ẹ́. Ẹyọkànjẹ ló ṣì bí. Tó bá ráwọn ìyá mi tọ̀ bí 7 nǹkan tó bá ní nǹkan kan gbàrà wọn kọjá ó máa jiyàn. Báyìí máa dúró rè lóní wa ń ké ni. Kó kó rẹ̀ ńlẹ̀. Ó sì gbọ́ kó ṣarajọ. Òótọ́ ló sọ fún ẹ o, Ìlérí. You are a very fine girl. Má jẹ́ kí ètò ṣe yìí kó sáré ṣe kíni kó wí ẹ̀ dáhùn. Páàkì ara ẹ̀ kó dúró gidi ni kó ṣe kíni. Ó ti ó yẹ kí nǹkan tí mo sọ ó yẹ kó ti yẹ. Ẹ ṣé gan. Bó nǹkan tẹ́ sọ mú kúkú gbọ́. Ẹ jọ̀ọ́ bá mi gbé ìfẹ́. Ẹ ti ya sọ lórúkọ ni. Bẹ́ẹ̀ ni o, orúkọ àmútọ̀run ẹ̀ wá nìyẹn. Èmi nìkan dẹ̀ ló yé. Àtọ̀run yẹn ni òye mi ṣọ́kọ́ síwájú orí ẹ̀ wálé ayé ni. Ẹ jọ̀ọ́ bá ń gbé. Ó dá ó jọ yé wa ni. Kò yé mi o, kò yé mi bóyá bá dẹ̀ láyé mi ayé bá mi gbé. Rọra pariwo mú. Uncle Bọ́dá ẹ káàsán. Ẹ jọ̀ọ́ torí ọlọ́jọ́ mò ń lọ sí Debo Street ní mi ò dé gẹ́ẹ̀tì ọ̀nà yẹn dáadáa. Adébọ̀ Adémẹ́yìn reverse padà sẹ́yìn first street ẹ máa rí ìròyìn níbẹ̀. Mo lè ti ń dá mọ́ iṣẹ́ kan. I love you. No one loves you like I do. I love you. No one loves you like I do. Mommy, báwo lẹ ṣe mọ bíbá ẹ? Ìlérí, you have to come home with me. You need to see your dad. But you know that's not possible. Of course it is. Ìlérí, kò sí bó ṣe lè burú tó. Bàbá ẹni ni bàbá ẹni màmá jẹ́ o. Bí tafàtafà ṣe fẹ́ràn tó láti máa ta ọ̀fà, bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ràn kí ọ̀fà kó máa dúró lọ́wọ́ ẹ̀. I know your father still love and care for you. Please go to him. Ilerioluwa. No. Ileri! Ileri, where are you going? Ilerioluwa! Ileri! One, two, three, four, five, six, seven, eight, nine, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21,
Sorry, excuse me. Ekason. My name is Yomi Ojo. Alpha. Kí ló sọ? Ọmọ yẹn ò tiẹ̀ kò attend sí mi dáadáa. Mo introduce ara mi, ó kàn wò mí báyìí, ó dẹ̀ lọ. Nbẹ̀ mọ́ ọmọ yẹn o. Àdúgbò yìí náà ló ń gbé. Àdúgbò yìí ló ń gbé. Àdúgbò yìí ló ń gbé. Mo mọ dáadáa máa rò. Mo kàn tó sí máa ń jáde ni. Kí ló fẹ́ ṣe báwo? Kí ló mọ̀ nípa ẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Because mo like ọmọ yẹn mi ò. I don't know. The fact is that àdìfẹ́ni fún ẹ̀ kò dé rárá. Ẹ kí wá ló ṣẹlẹ̀ tó lè fún mi? Owó tó gẹ́ ìtẹ̀. Ó ní nǹkan tó fẹ́ bẹ sọ tẹ́lẹ̀ nìyẹn. Mo ń sọ̀rọ̀ fún báyìí. Ṣé owó ni owó? Money is not a problem now. Èmi ni club. So fún mi ló ń kọ́ fi ṣẹ́yẹ́ lálẹ́ máa fẹ́ nífẹ̀ẹ́. Wọ́n ní mọ́tò kò jẹ́ ká sọ̀rọ̀ jọ. Agbáyé. Yóò. Good afternoon. Kí lè wá ṣe ibi báwo lè ṣe lọ́ta lójú ẹgbẹ́ ọ̀tún? Calm down. Okay. Èwo ni kí n kọ́kọ́ down nínú gbogbo ìbéèrè tó bí mi? Ẹ má ti ẹ̀dá kankan náà. As you can see, I'm busy. Ẹ jọ̀ọ́, ẹ máa lọ. Yeah, I can see you are busy. Máa dúró kó fi ṣetán. Oh. How are you? Nǹkan tẹ́ ṣe yà mí lẹ́nu. Ṣé pé ẹ lè dúró for almost 2 hours torí pé fẹ́ rí mi? You know, nǹkan tó bá ń dùn ni, òun ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni. Wọ́n ní ẹni téèyàn fẹ́, òun nílé ẹ̀ ń jìnnà. Àwọn olóyìnbó sọ wípé the pinched dog eats the fattest bone. Ó dà ó, kí lẹ fẹ́ yọ wá fún? First and foremost, orúkọ mi ni Yomi Ojo. Ilerioluwa fashion lórúkọ tèmi. Ilerioluwa. What a beautiful name for a beautiful lady. Thank you. You're welcome. You see,
Ilerioluwa, mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ pé o gbà láti tẹ̀lé mi jáde. Kì í ṣẹjọ́ mi. Ojú tó bá ti rí arẹwà kò lè má pèsè sí. Imagine kí ojú rí beautiful lady bíi titi ẹ báyìí. Kó wá sọ pé òun ò dá beautiful lady mọ́. Á jẹ́ pé nǹkan kan ṣe ojú yẹn ni. Tàbí tí ojú náà bá fọ́ kò léèwọ̀. First time I set my eyes on you, ni mo ti fell in love pẹ̀lú ẹ. Mo ò lè control ara mi. I'm telling you. Mo ní láti jẹ́ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́. You see, Ileri, mo fẹ́ kó fún mi ní chance nínú life ẹ. Give me a trial. Let me show you the kind of person I am. Uncle, ẹ má má gbàgbé pé lyrics can be deceiving. Oh, she just give me decide bóyá look is gonna be deceiving or believing. Just allow me. Give me a try. I want you. I want you as part of me. Mo fẹ́ marry ẹ báyìí kí n marry èmi náà. I mean, mo fẹ́ jí kí n rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi. Mo fẹ́ darúgbó kó darúgbó pẹ̀lú mi. You know? Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ló wà convincing enough, but I'm scared. Scared? Scared of what? Our age difference. Kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ? Age difference? What has that got to do with our love? You know, níbi tí ìfẹ́ bá wà, kò sí nǹkan kan tó jẹ́ pé ó tún yẹ kó jẹ́ barrier. Age ni o, height ni o, color ni whatsoever. Kò yẹ kí gbogbo yẹn jẹ́ barrier now. Baby, I want you. I love you. I want to spend the rest of my life with you. Be my baby. Sherry, ẹni láti rí bí ọmọ ìṣeré. Tó bá sọ fún yín pé ọmọ tán. No, as in ọmọ yẹn tán síbẹ̀. Lè pa, portable. No, fine. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo kàn máa ń pick anyhow ọmọ ni. But sori láti ìgbà tí Ọlọ́run ti change mind mi. Ó tún ti wá change taste mi. Taste mi tún ti high. As in ẹni láti rí ọmọ tó ń pè ní Ìlérí. Tó sọ pé ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́. Ọmọ tó wá láti Ìlérí. You see ọmọ yẹn àwọn parent ẹ̀ ti late. But tó bá rí ọmọ yẹn ẹ lè mọ̀ pé àwọn parent ẹ̀ ti late. But èmi ti promise ẹ o. Èmi ní máa ṣe bàbá. Máa ṣe ìyá ẹ̀. Máa ṣe ẹ̀gbọ́n ẹ̀. Máa ṣe family ẹ̀. Tí bá marry ẹ̀ tán. Yeah. Marry. Má bínú. Marriage àbí kí ni mo gbọ́ lẹ́nu ẹ̀ sìn? Yeah, mo máa marry ẹ̀. What the fuck? Kí ló funny? Nǹkan tó sọ ló funny. Báwo ló ṣe máa sọ pé o fẹ́ marry? O fẹ́ marry, ìwọ tó yẹ pé mo mọ game ẹ̀ ń gbòòrò. Wá sọ pé o fẹ́ marry. Àbò ti marry ni. Mo ṣe get in. Àfi inú mi mo mọ jẹjọ. Ṣorí mo ṣe understand pé wrong impression lẹ́yìn guys yìí ní nípa mi. You see, tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn nígbà tí mo máa ń ṣeré gèlè níta. But Ọlọ́run ti change out mi. For a while now, mo ti ń wá ọmọ láti fẹ́. Gbogbo àwọn ọmọ tí mò ń fẹ́ tẹ́lẹ̀ wọn dúró ni. Ìgbà tí mò ń fẹ́ ọmọ, fẹ́ gbogbo àwọn ọmọ yẹn, wọn dúró ni. But látìgbà tí ìlérí ti wọnú ayé mi, ìlérí jẹ́ kó yé mi wípé òun máa dúró. Nígbà tó dẹ̀ ti sọ fún mi pé òun máa dúró, kí ló ti kù? I'm taking her to the altar. Ṣẹ́mi, má bínú. Sorry, láti ilẹ̀ everybody mọ̀ pé joker ni. But wá wà láàrin àwọn some set of guys, ṣó ti yẹ, o lè máa bẹ̀rẹ̀ sí máa yọ last card check up, ìwọ ló nìyẹn náà, everybody gbà fún ẹ. But wá wà láàrin àwọn mẹ́ẹ̀ta àbí kò yẹ. Àwọn Yorùbá dẹ̀ ní iye kan alábàá wọn ní kò ju mẹ́ta lọ. Yọ́n níbo, ìrèrè àti ìjàpá fúnra ẹ̀, you understand? So àwọn iṣẹ́ ní tó lè máa lo anything, àyíníkì àbáyé ní padà, àbí kò yẹ. But ṣó ti gbàgbé pé ìwọ ló sọ wá dẹni tí ò ronú marriage mọ́ ni? Okay. You see, èmi mọ̀ pé mi ni master of the game. But wọ́n máa ń sọ wípé change is the constant thing in life.
kò sí anybody tí ó lè change at any time, at any moment. And tí èmi master of the game tí mo fi change, kò sí nǹkan tó stop ẹ̀yin kẹ́yìn náà máa change. It is high time. Kẹ́yìn náà lọ fẹ́ yàwó, kẹ́ lọ wọ́ ọmọ nínú gbogbo àwọn ọmọ tẹ́ ń kó káàkiri. As a matter of fact, mo máa rí gẹ́ ọkọ pẹ̀lú ẹ̀, Yínká Adéwálé lórúkọ ẹ̀. Ọmọ yẹn ga báyìí látòkè délẹ̀. Ọmọ tó yẹ kó fẹ́ nìyẹn. Ṣé wàá rí ìwọ? Me kàn múrúkọ gbogbo àwọn girlfriends ẹ̀, but you know, I'm just advising you guys. Ẹ lọ fẹ́ yàwó. Wallahi bí náírà máa pa mí ni. Tó bá yẹ pé bí náírà ni ò ní jẹ́ kó fẹ́ Yínká, màá bẹ pé bí náírà ó dẹ̀ máa jẹ́ kó fẹ́. Mo ti gbọ́. Èmi ti di pastor, màá máa preach fún yín. Olùkọ́ different solution sí. Èmi ò máa rí omi. My dear, inú mi dùn. Èní nínú mi dùn jù fi. Yẹmí, ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Lóòótọ́ ló ti pẹ́ tí mo ti máa ń sọ pé kó o mú ìyàwó wálé. Tó máa ń sọ fún mi pé o máa mú ọ máa mú wá. Èmi ò gba ẹgbọ́n o. Ọ̀ǹtì tí mo rí kòrókòrò lénìí fúnra mi. In fact, I love it like that. O ṣé ọkọ mi. Ẹ ṣoríire o. Ẹ ṣoríire o. Ọlọ́run á dá yín sí. Ọ̀tẹ̀ tó fẹ́ ọmọ mi tó fẹ́ fẹ́ ọmọ mi tó gbà fún láti fẹ́ iṣẹ́ ayọ̀ ò ní tán ní ọ̀rọ̀ ẹ̀. Wàá finú ṣoyún. Wàá fẹ́yìn gbọmọ pọ̀n. Wàá bákọ wàá bábo. Wàá tún wá bí bèjì. Are you ready for that? Yes. Tí màá fẹ́yìn mi pọ̀n báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Yẹmí, I love you. Thank you, mommy. Thank you. Ọkọ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń sìn ni. Mo ṣe gba ọ̀rọ̀ tó sọ pé mo ń sí ẹ̀ nice ni. Ṣé bí mo ti sọ fún ẹ, ipe mom sí mi nice gan. You see, tó bá farabalẹ̀, o máa enjoy mom sí mi gan. Mo dẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ ẹ̀gbọ́n pé o serious about your marriage proposal ni. Ṣé wípé o believe me tẹ́lẹ̀ wípé mo nífẹ̀ẹ́? Rárá o, mi sọ pé o love me. Mo kàn believe mo ti ready for marriage ni. Of course I am ready. Kí ni mo tún dúró ṣe? You know I love you. Alright, dear. Thanks for loving me. You're welcome, and I will always love you. Okay, jẹ́ kí n bọ́lẹ̀ mi báyìí. Come on. Wait. Why tó fi jẹ́ wípé o lè jẹ́ kí n gbé ẹ délé? Ṣé nǹkan mi tí wà ń bẹ ni? Àbó ní nǹkan tó ń hide fún mi ni? Rárá o, kò sọ̀rọ̀ tí mo fi ń pamọ́ fún yín. Bí sọ pé ọ̀dọ̀ àǹtí mi ni mò ń gbé, wọ́n dẹ̀ burú gan-an, mo ṣe ń try láti bá wọn sọ ni. Okay, mo ti gbọ́ nǹkan tó sọ, but jẹ́ kí àǹtí ẹ mọ̀ wípé a ti ń plan wedding wa o. Okay? Alright, dear. We'll meet very soon. Alright, baby. Ọmọ ìtú ti tọ̀ sára ẹ́ lè ti sọ fún Lérí kó fi pọ́ọ̀tì kan. Lásán. Ẹ̀ka sọ ẹjọ́ sálẹ̀ bèrè láti bọ̀. Lérí ni mo bèrè. Ìlérí. Ẹjọ́ ṣé kò sí. Kò sí ọ̀rẹ́ yìí ni àti ẹ̀. Ọ̀dọ̀ ẹjọ́. Ìlérí. Yẹmí, kí ló ń ṣe ń bẹ̀ báwo ló ṣe mọ bíbá ẹ̀? Mo trace ẹ wá bíbá ẹ ni. The last time tí mo wá drop ẹ, mo kàn zoom pé bíbá ẹ lọ ń gbé. Àǹtí mi,
Yẹ́mi ti máa sọ̀rọ̀ ẹ̀ fún yín lélẹ̀. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ dẹ̀ kú tọ́jú wa. Ọlọ́run á máa tọ́jú ẹ̀yin náà. Àmín. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, excuse me for now. Okay. Ileri, I didn't hear your sister right. It's well. Ọmọ ta ni wọ́n gbé wọlé yẹn? That's Ife. He's my son. Your child? Jesus Christ. Ọmọ ẹni yẹn. You're sorry. No, Ileri, you're sorry. Sọ fún mi, kí ló fẹ́ fi justify láti hide irú nǹkan tó tún báyìí fún mi? Ìwọ bí ọmọ ò lè sọ fún mi. Mo sọ náà, ó fẹ́ kí n mọ ibi tó ń gbé, ó fẹ́ kí n mọ ilé ẹ̀, so nǹkan tí wọ́n hide lélẹ̀. Baby, I'm sorry. Baby mi! Wọ́n mi kì í sọ ẹ̀rù ló ń bà mí. Ẹ̀rù kí relationship yìí má come to an end ló ń bà mí. Torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kì í fẹ́ fẹ́ tó bá ti bímọ rí. I'm sorry. You're sorry? Just like that? Just like that? Ọmọ, how could you? How could you do such a thing? Yemi, my dear, what are you waiting for? Me understanding. About your wedding, of course. By this time, what's your come disturb me? But me, gbọ́ nǹkankan. Àbí nǹkan mi tún wà ńbẹ̀ ni. Jẹ́ kí n mọ̀ bó bá jẹ́ pé ó nídìí. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, sọ fún Lérí o, kó sọ fáwọn ẹbí ẹ̀. Kó mú date, ká lè bẹ̀rẹ̀ sí ní prepare fún wedding now. Eh? That's all. No problem. Táwa ni daddy fún. Kí ló dé tẹ́ separate? Mi ò mú daddy Ife. How come? On the 25th of September, ní Osun State, níbi tí mo ti ń serve. Àwọn guys kan kidnap mi ní alẹ́ ọjọ́ yẹn níbi tí mo ti ń wá cab. Lẹ́yìn ìgbà tí wọ́n kidnap mi, mi ò mọ̀ nǹkan tó fún mi lò. Stop. Don't say it again. I explain this? Ìyàwó mà ti fáyìn gan ni. Abẹ́rẹ́ ẹ máa make up fún ọmọ mi náà.
Ẹ wá ṣe tèmi náà. Fún pàtí ọ̀rọ̀ àbúrò mi. Pàtí ọ̀rẹ́ mi. Yeah, break it. Sorry, break it. Má ṣe tèmi àtọmọ mi sí i. Oh yeah, cut. Cut. See me. Bí àwọn foreign actress kan nìyẹn. Ẹ̀mí ló làwọn ṣe jàre. Bí èèmárùn-ún wà lọ ṣe wedding. Báwo ló ṣe mọ̀? Kí ló dé tí yóò gbọdọ̀ ṣe lẹ́ẹ̀márùn? Jẹ́jẹ́ ilé ayáwó. Ní fóònù yẹn kámẹ́rà ni. Kámẹ́rà ni o. Mi ò mọ̀ ṣá. Bíbí pàápàá ni mò ń lò. Ó yá gbójú. Àti ẹ̀dáhùn. So man change the bá zoom. Ìyàwó máa fa ẹ̀ pé ó máa reduce light. Okay. Ṣé kí lọ bọ́ bọ́ kẹwàá ṣe Ká di fókàn náà. Then, ẹ̀jẹ̀ sáré gbé wá. Ká di fókàn náà. Ká di máa kún. Ìkọ̀pẹ̀ jẹ́ máa lọ́dẹ. Ìpàdé máa tó ṣe tọ́mọ yẹn tán. Baby, ẹni tó ń ṣe ìyàwó rẹ̀ kó para dáadáa. Ọ̀yá o, smile o. Ẹ jẹ́ kí wọ́n ṣe fún ọmọ mi. Pẹ̀lẹ́ ìyá ọmọ ó ti kí ló dé? Ọmọ yìí fáyọ̀. Big boy. Ẹ wò, ẹ jẹ́ ká ṣe kí àìjọ nítorí Ọlọ́run. Ó má tiẹ̀ dàbí pé àwọn náà ló ń pè yìí o. Ẹ bá ń gbé ẹ sọ fún pa tí ń bọ̀. Okay. Hello, ẹ̀yin bàbá onínáwó. What? Kí ni ẹ? Olórí ó wà pẹ̀lú àìbá yìí àti sómọ́lẹ̀ bí ẹran ó kò ká dùn bí ẹran léyà mo ti fẹ́ pa torí yóò dẹ̀ ń disturb mi pẹ̀lú ariwo mo ti gbébọn sórí ọba yẹn fẹ́ pa wọ́n àì tí ì pa kí ló dé. Ṣọ́ra fi gé nǹkan ọ̀bẹ gẹ́ni lọ́wọ́ asọ̀fẹ́nu ọ̀bẹ ṣeun tí ó ṣe náà Ilerioluwa kì í yẹ o bí ẹ má ṣe kọ́ mọ́lẹ̀ o nígbà tó bá ṣàṣìṣe ẹ̀wọ̀ mọ́lá. Labalábá fúnra jẹ́jẹ́ kò mọ̀ pàṣọ ń máa kọ́ kíá ẹ̀ẹ́dẹ́kùn kàrọ̀ lójúlẹ̀ o. Ká tó ṣohun gbogbo ká má bàa lè jẹ̀bi nínú ayé mà ní àkùṣàyé wa ṣàlẹ̀ ní kádàrá láṣìyàn ẹ wá wọn ọmọ láti ra ẹ̀ka yẹ ẹ̀yìn màmá ká ọ ẹni àtànù lẹ́ni o ò lè já tó náà ẹni. I want to ask you something. Do you know why I so much love you? Yes, Daddy. Ṣé bí torí pé mi nìkan lè rí? Torí wípé ìwọ nìkan ni mo bí. Yes, of course. But tó bá bí ẹni tàbí pé kò tún expatiate mọ́ pé kí ni tó tún tẹ̀lé tí dáàdi ẹ fi fẹ́ràn ẹ̀ tó bẹ́ẹ̀. Ìjọ lè sọ. I don't know anything else. Yes, I think you're right. Torí wípé ìwọ nìkan ni mo bí. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní kàkà kí n bí ẹgbà ọ̀gùn
kí n kúkú bí ọ̀kan ṣoṣo tí ó yẹ mí. You make me proud always. Thank you, Daddy. Gbogbo ohun tí o máa ń ṣe láyé yìí, ohun tí inú Ọlọ́run dùn sí, òun ló máa ń ṣe. Nítorí pé nǹkan tí inú òbí bá ti dùn sí, inú Ọlọ́run dùn sí. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé o rí rẹ nírí pé ìwọ nìkan ni mo bí. O rí rẹ nírí ọmọ olówó, unlike àwọn èèyàn kan tán bá ti ríra wọn nírí ọmọ olówó, ayọ̀káyọ̀ ló máa ń yọ̀. Ìwà ìbàjẹ́ máa ń kún ọwọ́ wọn tán bá ní kínódé wọn ní olówó ní popsi àwọn. Because ìgbẹ́ máa gbé fún mi tán. Baby, takata. Up. Fàyè ti lọ bro. Yeah, musically. Oh, what's up? Hey, you already? What's up now? Wọ́n ní àìtíge ojú oníkàmẹ́sàn kan. Ó ṣẹlẹ̀. Má worry. Ẹ̀yin ladies, ṣe bẹ́yìn tí wà pàǹtí yàn mí. Ẹ ti ní nice time. Oh, that's good. Bóyá kẹwàá máa lọ náà. A ti parí pàtì. Ẹ tún ní pé kí n tún wà ní after party ká tún máa jayé lọ. Nǹkan tẹ́ tẹ́ sílẹ̀ fún mi ni mò ń jẹ. Ṣé dúró náà yẹ mí? Jẹ́ kàn excuse wa. Ẹ sọ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ wo ayé ni mo wá jẹ kó. No. Jẹ́ kàn máa lọ. Okay, girls, I'll call you later. All right, girls. Take care. Oh, baby. Oh, baby. Yeah. Oh, so, hey guys, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Tẹ́fí ní káwọn ọmọ ẹ̀ máa lọ. Yeah, kò sí much. A kàn ní special package kan fún ẹ. Ẹ̀mí pé package kan tún wà tó tún ju tàwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ. Gbàgbé òṣì. Àwọn eléyìí kakọ̀ máa ó yẹ náà. So package yẹn tó bá rí ó make sense. Àyà ajá, ẹ̀rù á bà ẹ́. Ṣùgbọ́n pé tèmi àti ẹ̀ báyìí tábà ti jókòó kápẹ́kọ̀ wọ́n pé result ẹ̀ máa lágbára. Yẹmi, àyà ajá, ẹ̀rù á bà ẹ́. Ṣé a ní láti lọ anywhere? Ibi tá máa sùn ládé. Ibi láti máa ṣe gbogbo pàrọ̀ yẹn. Ṣé mo tó fọ́ ni ẹgbẹ́? Just go to room 203. Tó bá ti ṣe whatever tó bá bá ń bẹ̀ tí ẹni. In course of èmi àti ọ̀rẹ́ mi. Tí n bá ti wọ room 203. Whatever tó bá ti rí ń bẹ̀. Nǹkan tí bá ti rí ń bẹ̀. Tí ẹni. Àwọn àmì bàbá wa ṣẹ̀ṣẹ̀ start part 2 àwíkí lónìí mo wí. Jáṣẹ́ bẹ̀rẹ̀ ni. Ṣọ́ọ̀tì yẹ. So fi láti lọ. Barman. Ẹ kẹ́rù wọlé. The very first day I set my eyes on you, mo mọ̀ pé ìwọ ni. Mo dẹ̀ délé sọ fáwọn ọ̀rẹ́ mi. Irọ́ ni o. Ó mí pé bọ̀bọ̀ olórí burúkú tó fipá bẹ́ẹ̀ lọ́pọ̀ tó fi dọ̀rọ̀ lóyún dé yẹn. Ó wípé orí. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ìgbà tó wá ní Mr. olórí burúkú wọn o. Ibo ló wà ká kọ́kọ́ ṣógun lọ́ba náà. Mi tiẹ̀ mọ ibi tó wà. Tí mo kò tiẹ̀ ṣe rí ẹrú bá mi, mo kò tiẹ̀ excuse ara mi kúrò wájú ẹ̀. Wo ṣé mo kọ́kọ́ tó máa ṣe fún mi báyìí? Àdúrà ńlá ni kó máa bá mi gbà báyìí. Ipe kí olórí burúkú ààrẹ kó tún fi ẹsẹ̀ ààrẹ rìn padà wá. Ìgbà yẹn gangan la máa mọ̀ kọ́ tá máa ṣe fún. Ọ̀rẹ́, a máa plan fún bọ̀bọ̀ yẹn ni. Bébí ṣe mo tí mo máa ṣe fún wà nù mí báyìí. Kárí ni. So, Mr. Loverboy, èmi lọ́jọ́ ìyá ẹ̀, èmi ló pé. Torí pé mo wà very sure pé kò ń ṣe ọmọ yìí nìkan ló ṣerú nǹkan tó ṣe yẹn tó ti ṣe fún. So, kí wọn náà ready báyìí láti jìyà ẹ kó jẹyàn ẹ níṣu. I am so sorry. It was a mistake. Mistake? Ṣé ìwọ mọ̀ pé mistake tí wọ́n ṣe ló yí kádàrá mi padà ni? Hey! Mr. Yemi, my lover. Oh, my funny word. I'm sorry. Ṣùgbọ́n biscuit lọ́wọ́ ẹ̀ ni. Anyway, ṣòro ọmọ tó ń wo yìí, ó sì gba kádà rẹ̀ o. Time tí ẹ wá rè láti gba kodo rẹ̀. Ìjọ ṣe mọ̀ ìdí tàbí rò pé èní gangan ni ọmọ kidnap ẹ̀ náà. Torí àwọn yóò máa ń rò pé ọjọ́ wedding ni the most happiest day of their life. Torí ẹ̀ mo ṣe wò ó pé ọjọ́ wedding ẹ̀ gangan yẹn la máa bẹ́ẹ̀ fò ṣàn àmú whatever àdàmọ́ gbogbo wèrè tó ń kó kiri yẹn. Mo àwọn wèrè tó máa ń rò pé bóyá o mọ̀ ọ́ ṣe o ní láti gbàdájọ́ mi. Ọmọ àbá ẹ wí, ọmọ kí ló fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí? Ó ń pẹ́ ń dọṣẹ́. Ìlérí, lóòótọ́,
mo gbà wípé mo dá ìkúrò sínú ayé ẹ̀. Bó tó bá tiẹ̀ wo títí mi, mo tọ́mọ tó wà lára wa. Forgive me, please. Ọmọ. Done. Fún mi ìbọn. Wọ́n bá kú sórí sẹ́mi jọ. Má ti lọ sọ̀rọ̀ èrè wá bí jàre. Má ti lọ sọ̀rọ̀ èrè wá bí jàre. Àkùṣàyé wa ṣàlẹ̀ ní kádàrá láṣìyàn. Ẹ wá wọ ọmọ láti ra ẹ̀ka yẹ ẹ̀yìn màmá ká ọ́. Ẹni àtànù lẹ́ni o, ó lè já tọ̀nà ẹni bọ́dọ̀lá ọ̀gá ọ́. Ẹ sọ fẹ́ni tó ń lọ fẹ́ mú, ó ṣọ́ra fi gé nǹkan. Ọ̀bẹ gẹ́ni lọ́wọ́, asọ̀fẹ́nu ọ̀bẹ ṣeun tí ó ṣe náà. Ilerioluwa kì í yẹ̀ o, òbí ẹ má ṣe kọ́ mọ́lẹ̀ o, mọ́lẹ̀ o. Nígbà tó bá ṣàṣìṣe, nígbà tó bá ṣàṣìṣe, ẹ̀wọ̀n mọ́ lára. A ò ní jẹ̀bi pàǹwáyé o. Ẹ̀wọ̀n mọ́ láti ń rárẹ̀. Láíláí wífẹ́ nìkan. Ẹkún ojoojúmọ́ ṣáṣá. Ìdààmú ìgbà gbogbo ṣáṣá. Ẹ dákun ọ̀bí o, ẹ jẹ́ ká fẹ̀yìn kọ́gbọ́n. Ká má padà jẹ̀bi ni ànítàn mọ́ wa nù. Madam. Inspector. Ilerioluwa. Mo wá jẹ́wọ́ ni sá. Ẹ wá jẹ́wọ́. Mo ń gbọ́ yín. Èmi ni mo pa ọkọ mi. Èyí lẹ pa ọkọ mi. Bẹ́ẹ̀ni máa sọnù kó tó sọnù. Èyí lẹ pa ọkọ yín. Òun ló sùn ọ̀hún ẹ̀. Bẹ́ẹ̀ni máa ṣẹ́ tó bá mọ pọ́hùn rẹ̀ ń ṣe kó yàtọ̀ ọ̀rọ̀ ìdáríjì ni torí ọ̀la ni o ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn. Oh my God, ẹ sọ fẹ́ni tó ń lọ bẹ̀ mú, kó ṣọ́ra fi gé nǹkan. Ọ̀bẹ gẹ́ni lọ́wọ́, asọ̀fẹ́nu ọ̀bẹ ṣeun tí ó ṣe náà. Ilerioluwa kì í yẹ̀ o, òbí ẹ má ṣe kọ́ mọ́lẹ̀ o, nígbà tó bá ṣàṣìṣe. Ẹ̀wọ̀n mọ́lá. Labalábá fúnra jẹ́jẹ́ kò mọ̀ pàṣọ ń máa kọ́ gíga. Ẹ̀dẹ́kun kàrọ̀.